Yeah. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti bá wa àárọ̀ lẹ́yìn wa ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ́ lẹ̀ ń wò wá ní gbogbo àgbáńlá ayé akíyìn ẹ kú dédé àsìkò yìí ẹ dẹ̀ kú àdúrótì gbogbo ọmọ Oòduà káàkiri gbogbo àgbáńlá ayé pátápátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ lórí ìṣọ̀kan Oòduà TV network àwa ò ní gbé ìròyìn tàbí mú ètò tí ò bójú ẹ̀ mu tàbí tí ò yẹ ká mú wá àní mú wá láéláé torí pé ẹ ti mọ̀ pé ojúmọ́ kan ètò kan ni ìlú Ajílété la rìnrìn àjò wá lọ́dọ̀ bàbá wa tí bá sọ pé bàbá wa àwọn àgbàlẹ̀ Yorùbá tí a ò lè kóyan wọn kéré tí a ò lè fọwọ́ rọ́tì sẹ́yìn tí ó bá kan ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà tí a bá ń sọ nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá a rìnrìn àjò wá sí Ajílété lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba ìṣègùn general ní gbogbo ìlú Ògùn state pátápátá ní ìpínlẹ̀ Ògùn ọ̀dọ̀ wọn ni a wà báyìí láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ̀yin náà mọ̀ wípé láì dóònà pẹ̀lú Oòduà nation wa ó ti dúró ná ṣùgbọ́n kí n má Yorùbá ní ká má bòpò lọlé olóró bẹ́ẹ̀ ni kémi náà má dóònà pẹ̀lú ẹ jájọ dé ọ̀dọ̀ bàbá wa láti lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn àwọn bàbá wa kábíyèsí bá a ṣègùn kábíyèsí o. Ẹ kú dédé àsìkò yìí bàbá ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí akíyín ẹ kú iṣẹ́ ìlú ẹ ṣeun láti ìṣọ̀kan Oòduà TV ni a ti wá ẹ ṣeun bàbá ẹ kú dédé àsìkò yìí sà ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún wa wípé a rìnrìn àjò wá sí ìlú Ajílété lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba ìṣègùn ní gbogbo ìpínlẹ̀ Ògùn pátápátá that is ọba ìṣègùn general níbi tí àwọn bàbá wa bá ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe oh God mo fẹ́ ká mọ̀ wípé àgbà ò tán nílẹ̀ Yorùbá rárá tá a bá ń sọ nípa Oòduà bàbá wa máa bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú kábíyèsí sà ẹ bá mi dárúkọ yín fún gbogbo àgbáńlá ayé kí wọ́n mọ̀ pé ẹ̀yin gangan là ń bá sọ̀rọ̀. Èmi ní ọba ìṣègùn general Ramoni Adio Abiola tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ mi ilẹ̀ Oòduà. Ẹ ṣeun kábíyèsí mo ti sọ fún yín mo lá ní baba nílẹ̀ á ní baba nígbẹ́jọ́ dádì wàsà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà ṣe ń lọ àti gẹ́gẹ́ bí àgbàlagbà ní ilẹ̀ Oòduà torí pé a mọ̀ wípé nígbà tí ní ìgbà ìwáṣẹ̀ orílẹ̀-èdè ilẹ̀ Oòduà ò rí báyìí nítorí àwọn darandaran tí wọ́n sọra wọn di darandaran tí wọ́n wọlé sí wa láàrin bàbá kí ni ẹ lè sọ fún wa nígbà ìwáṣẹ̀ bí ilẹ̀ Yorùbá ṣe rí nígbà yẹn gan. Ilẹ̀ Yorùbá ó jẹ́ ohun tí à ń tàn dánwò látijọ́ àti pé gbogbo elédè pátá ni wọ́n fẹ́ràn Yorùbá Yorùbá dàbí ìyàwó. Àmọ́ lẹ́ni nípa ìfẹ́ owó àníjù àti àìka ààbò ìlú lọ́wọ́ àwọn tí wọ́n ti lówó ó jẹ́ kí Yorùbá kó lọ sẹ́yìn. Àwọn olówó tó ń ra ẹran fún Fúlàní àwọn ni wọ́n mú ilẹ̀ Yorùbá lọ sẹ́yìn. Wọ́n ní kí Fúlàní kó dá ẹran wọn wá kó máa wá jẹ oko àwọn èèyàn wa ní ìtí ò bójúmu. Wọ́n ní tó bá tó ìgbà láti kọ̀ Yorùbá kọ̀
ó tó àsìkò la fi jáde láti kọ̀. bàbá wa jẹ́ kó di mímọ̀ fún wa wípé àsọtẹ́lẹ̀ gan ti wà kó tó di àsìkò yìí wípé tó bá tó àsìkò fún ọmọ Yorùbá láti kọ̀yà wípé wọ́n á jáde pé àsìkò yẹn dẹ̀ ti tó. Bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí torí nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà ní ìsìn ẹ jẹ́ ká worú àná bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n jáde láti lọ sílùú Ìbàràpá pàápàá jùlọ ní ìlú Ìgàngán láti lọ lé àwọn Fúlàní. Kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí? Ṣé ohun tí bàbá wa Chief Sunday Ìgbòho tó ṣé ó dáa bó ṣe tàpá sí òfin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lé àwọn Fúlàní àbí kò dáa? Torí gẹ́gẹ́ bí ọmọlúwàbí èmi rò pé ó yẹ ká gbọ́ràn sí àwọn aláṣẹ lẹ́nu ni àbí báwo bàbá? Ìwà ọmọ ọkọ ni Sunday Igboho ní lówó. Ìwà ọmọ ọkọ ni Sunday Igboho ó jà fún ilẹ̀ bàbá ẹ̀. Tí èèyàn bá jà fún ilẹ̀ bàbá ẹ̀ ìwà ọmọ ọkọ ló wù. Sunday Igboho apẹ. Àṣẹ. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kẹ̀pẹ́. Kábíyèsí. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Sunday Igboho apẹ. Àṣẹ wà. Ẹni tó bá ní kó má pẹ́ olúwa ẹni ò ní pẹ́. Àṣẹ wà. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí kẹ̀pẹ́. Kábíyèsí bàbá. Ẹni tó bá ní kó má gbó olúwa ẹni ò ní gbó. Àṣẹ wà. Kábíyèsí bàbá. Ẹni tó bá ní kó má tọ̀ olúwa ẹni ò ní tọ̀. Àṣẹ wà. Ẹni tó bá ní kó má rà olúwa ẹni ò ní là. Àṣẹ wà. Sunday Igboho á pẹ́ fún wa nílẹ̀ Àṣẹ. Oòduà. Àṣẹ wà. Kábíyèsí bàbá. Kábíyèsí bàbá. Kábíyèsí. Kábíyèsí bàbá o. Àṣẹ ló ń wá láti inú mi. Kábíyèsí bàbá. Mo wí bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àṣẹ wà. Mo wí bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àṣẹ. Mo wí bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àṣẹ. Sunday bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké Bẹ́ẹ̀ni bàbá. àrí bẹ́ẹ̀ fún ẹ. Àṣẹ wà. Àgùntàn máa kígbe tẹ ò ní bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ fún ẹ. Àṣẹ. Kábíyèsí bàbá. Ọmọ tuntun ni ẹ ó ti kí Ọlọ́run bọ̀ wálé ayé yọrí dodo lóbo oyè yìí. Òfojú kò dé àgbàna ayé ó rí i pé gbogbo ohun tẹ́lẹ̀dùmarè yìí fún àríkọ̀lé ọ̀run. Kábíyèsí bàbá o. Kábíyèsí bàbá. Kábíyèsí o. Kábíyèsí Kábíyèsí. bàbá. Kábíyèsí. Tí Elédùmarè yìí fún ẹ ní kọ́lé ọ̀run ni wọ́n bá ń lé ayé oní bẹ́ẹ̀ ni gbogbo ohun tí mò ń wí fún ẹ lé ní bẹ́ẹ̀ ni ó rí. Àṣẹ wà. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàṣẹ tinútinú fún Sunday Igboho àrí bẹ́ẹ̀ fún yín. Àṣẹ bàbá. Ọ̀tá ò ní rí ẹ mú. Àṣẹ bàbá. Ọ̀tá ò ní rí gbogbo yín mú. Àṣẹ Àṣẹ wà. bàbá. Ẹ gbọ́ ẹ̀tọ́ ẹ là ẹ̀yìn. Àṣẹ bàbá. Ẹ ti oríire. Àṣẹ. Sunday Igboho ti ti oríire o. Àṣẹ. Nílẹ̀ Oòduà yìí ó ti ti oríire. Àṣẹ wà. Ọ̀tá ò ní rí ẹ mú. Àṣẹ. Ẹnu Odùduwà ni mo fi ń sọ yìí. Ọ̀tá ò ní rí ẹ mú. Àṣẹ bàbá. Èmi ni abọ̀ rẹ̀ Odùduwà. Ní tilé toko wọ́n ti ìlú òyìnbó wà bọ̀ lọ́dọ̀ mi. Sunday ó dẹ̀ dìde pé o fẹ́ jà fún Oòduà. Oòduà á ṣègbè. Àṣẹ. Oòduà á ṣègbè. Àṣẹ. Oòduà á ṣègbè. Àṣẹ bàbá. Elédùmarè á ṣègbè lẹ́yìn ẹ̀. Àṣẹ Èdùmàrè.
tó ó dàjẹ́. ẹ ṣeun bàbá ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bàbá wa yìí Báṣẹ̀gùn general ní ìpínlẹ̀ Ògùn. Bàbá tún ṣàdúrà fún bàbá wa Chief Sunday Igboho. Bàbá wa ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé nígbà tí ẹ ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ẹ ní àwọn kan ra ẹran fún àwọn Fúlàní, ṣé a fẹ́ sọ pé àwọn ọba ilẹ̀ Yorùbá ò mọ̀ sí ni àbí wọ́n mọ̀ sí wọn ò sọ̀rọ̀ ni? Kí ló dé táwọn ọba wa ò sọ̀rọ̀ nígbà tá à ń jìjà agbára pé a fẹ́ gba ilẹ̀ Odùduwà? Ihun tí ó ní ohun tí àgbà jẹ tẹ́lẹ̀kùn tó ní kó tó wá sọ pé òun yó. Àwọn ni wọ́n mọ èrò ọkàn wọn. Èmi ni mo sì mọ èrò ọkàn mi. Bí kí ilẹ̀ Yorùbá máa dá sí ni ó wà lọ́kàn mi. Bí kó tún máa dá lódì kejì ó wà lọ́kàn tiwọn. Ẹ ṣeun bàbá. Ìbéèrè kan tó kù tí mo lè sọ pé mo fẹ́ béèrè torí àwọn kan wà tó jẹ́ pé wọ́n wò pé ó yẹ kó Odùduwà náà ti dìde kó ti jà fún wa kó ti ṣe gbá. Ǹjẹ́ àwọn alálẹ̀ ṣì wà bíi tìgbà kan láti jà fún àwọn ọmọ Odùduwà láti gba Odùduwà fún wa? Àwọn alálẹ̀ wọ́n wà bíi tìgbà kan. Tí èèyàn ò báyìí tí èèyàn ò báyìí tí dán wò kò ní mọ̀ palálẹ̀ wà. Jẹ́ tá a bá fi alálẹ̀ ṣépè fún yàn lénìí pé kó rí báyìí fún a rí bẹ́ẹ̀ fún. Àfi ẹni tí òun ò kí bá ṣe ọba òtítọ́. Tó bá jẹ́ ọba tòótọ́ ni. Téèyàn bá sọ pé báwo ni t'Odùduwà rí màá sọ fún pé báyìí ló máa rí fún a sì rí bẹ́ẹ̀. Mo gbójú lọ́lọ́run, mo gbójú lọ Elédùmarè, mo gbójú l'Odùduwà. Kábíyèsí. Jẹ́ kí n tún fi ìbéèrè yìí kún ìbéèrè mi kó tó di pé a lọ lórí ètò yìí lónìí. Bàbá mò ń gbọ́ nípa àwọn kan tí wọ́n pera wọn ní ODF, ìyẹn Oòduà Defence Force. Wọ́n dẹ̀ sọ pé ẹ̀yin náà ti mọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá kí lẹ lè sọ fún wa nípa Oòduà Defence Force? Oòduà Defence Force àwọn tí wọ́n ń jẹ́ olùdáàbòbò ọmọ Odùduwà níjọ́ tógun bá le. Ìjọ́ tógun bá le wọ́n dúró gẹ́gẹ́ bí sójà fún ilẹ̀ Odùduwà níjọ́ tí ogun bá le. Ìyẹn ni pé nígbà tí a bá gba Odùduwà nation tá à ń sọ ìtàn àwọn ODF ìyẹn Oòduà Defence Force yìí la máa rí gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Odùduwà pẹ̀lú àwọn bàbá wa Chief Sunday Igboho. Ẹ ṣé àdúpẹ́ a tún máa kàn sí yín ní gbogbo ìgbà tó bá ti jẹ́. Ẹ ṣé. Ìṣọ̀kan Oòduà TV náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú bàbá wa ìyẹn Báṣẹ̀gùn general ní gbogbo ìpínlẹ̀ Ògùn State pátápátá. Bàbá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún ẹ jẹ́ ká tún dé ọ̀dọ̀ èèyàn wa kan náà ní ìpínlẹ̀ Ògùn yìí náà ni àwọn náà ó tún sọ díẹ̀ fún wa nípa ọ̀rọ̀ bí gbogbo nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwa ọmọ Odùduwà sì ṣetán láti kúrò níbẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Odùduwà. Ẹ káàbọ̀ bàbá wa. Ẹ kú dédé àsìkò yìí ojú yín tiẹ̀ ń dán mo rí i pé kò sí ọmọ Odùduwà tí kò fáyìn. Ògo Ọlọ́run ni Olódùmarè. Ògo Ọlọ́run ni ìyẹn náà dáa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá pátápátá. Orúkọ tèmi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré. Orúkọ tèmi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ olówó kéré. Ẹ má bínú bàbá wa ọmọ Olúwo gan-an ni yín gan-an.
Iléṣà nínú. Iléṣà ẹ̀fẹ̀dẹ̀ Iléṣà sọ̀rọ̀ ká gbọ́ ká lè mọ̀ pé original. Ìjẹ̀ṣà ní mèrè yàn ní àfìdájí ìjẹ nílẹ̀ bàbá mi ò Ìjẹ̀ṣà rè ọmọ ga ó dùn mí pé mi ò mọ orin yẹn bá ti bá yín kọ́ abẹ́ẹ̀gbọ́ ìyẹn túmọ̀ sí pé original ọmọ Odùduwà gangan ni yín. Kí ni ẹ̀yin tí ẹ rí sí ọ̀rọ̀ ìjàngbara tí ó ń lọ ní ilẹ̀ Odùduwà gan báyìí? Kò lè ṣàdédé rí bẹ́ẹ̀, kò dẹ̀ sí kó má wáyé bẹ́ẹ̀. Àwọn pípù tí a bára wa láàrin wọn wọ́n ti ń yàn wá jẹ púpọ̀ ọjọ́ ti pẹ́. Ẹ̀yin ẹ jẹ́ ká wò ní 1821 ẹnìkan wà tán pè ní Bishop Ajayi Crowther, òun ni bishop àkọ́kọ́ fún gbogbo ilẹ̀ Áfíríkà. 1821 yẹn ó jẹ́ ọmọ ọdún 12 àwọn Fúlàní iná jí gbé tí wọ́n tà sí oko ẹrú. Allah 1821 wọ́n jí gbé wọ́n tà sí oko ẹrú àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ nípa èyí. kó tó di pé orí kó yọ kó tó dé Haiti tó dé gẹ́gẹ́ bí the first bishop in the whole Africa. Then ní 1823 à ń pe ẹnìkan ní Frederick Adédèjì Astrop, ó jẹ ọba ní ìlú Iléṣà ní 1896 di 104. àwọn Fúlàní náà jí gbé ní 1823 tí wọ́n tà fún àwọn oníṣòwò ẹrú ní ilẹ̀ Denmark kó tó di pé orí kó òun náà yọ. So we can go on and on and on bẹ́ẹ̀ lọ. Ìyẹn túmọ̀ sí pé àwọn Fúlàní ti ṣe jàǹbá tó pọ̀ nílẹ̀ Odùduwà nílẹ̀ Yorùbá títí di ọjọ́ ìní títí di àsìkò yìí. bọ̀dì gémi sọ àsìkò wọn ti tó. ẹ ń bínú gan o. bẹ́ẹ̀ni ó tó bẹ́ẹ̀ ojú. bàbá wa ń bínú gan o. ọmọ àlè èèyàn náà máa ná ìyá ìta máa ná bàbá ìta pé ọjọ́ ìjà ń di ọ̀la ọjọ́ ìjà náà ti tó ń sìn. ẹja tún wá mú báyìí ní àná àwọn kan ní bàbá Sunday Igboho ní jáde ẹ̀rù ń bà ní ẹ̀rù jà ń bà ọmọ Yorùbá bó ṣe máa ń lẹ́nu nìyẹn bó ṣe máa ń ṣe ni ṣùgbọ́n nígbẹ̀yìn bàbá jáde kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ lẹni tí ò bá mọ Yorùbá ló lè máa sọ̀rọ̀ báyìí. Yorùbá lè fi ọ̀sẹ̀ mẹ́ta pinlẹ̀ ìjà ọjọ́ méjì torí Yorùbá ò ní jà ìjà tó máa lose. àjàṣẹ́gun ní títí àwa ìran ọmọ aládé. bẹ́ẹ̀ ni so ìgbà tó dẹ̀ jáde gbogbo wọn náà rí pé àwọn Fúlàní gan wọ́n fẹ̀yìn sílẹ̀ wọ́n fẹsẹ̀ fẹ́ torí pé kò sẹ́ni tó lè gbéná ojú ẹkùn. ó jẹ́ bó ṣe jẹ́ kí tinú máa gbénú kí tìta máa gbé ta. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Bánjí Akíntóyè àwọn sọ fún wa wípé ká ní sùúrù de referendum dìgbà tí a máa fi lọ tó ní kálukú máa fi pín kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ referendum pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé rò pé referendum sì máa wáyé ṣá. bẹ́ẹ̀ni bàbá wa Bánjí Akíntóyè wa ń ṣe olórí wa lásán à ń pè ní alànà Oòduà òun ní alànà bíi tó ń pave way fún wa láti dé ilẹ̀ lérí ibi tí a ń lọ ní ilẹ̀ Odùduwà torí pé our quest is achievable a máa gba ilẹ̀ Odùduwà dandan ni àwọn alálẹ̀ sì ti fọwọ́ sí bẹ́ẹ̀ ni so ní gbogbo torí gbogbo ìgbésẹ̀ wọ̀nyí a ti ń pẹ́ jù ní àárín àwọn tí a bára wa torí ipò iwájú ni a wà we are the pace setter àwa a ti ṣe kínní rí a fẹ́ gba ẹ̀tọ́ wa padà ni kéèyàn dẹ̀ tó lè gba ẹ̀tọ́ ẹ̀ padà a jẹ́ pé ẹ̀tọ́ ẹ̀ ti wà ní ọwọ́ ẹ̀ ńgbà kan rí ẹ̀yin náà wò nígbà tí bàbá wa Awólọ́wọ̀ ń ṣe ìjọba from 1952 to that December 1959 àwa la ṣe ìjọba tó dájú ní gbogbo ilẹ̀ Áfíríkà gbogbo nǹkan mèremère òun ló sọ wá di pace setter ẹ̀yin náà kọ́kọ́ wò ilé àkọ́kọ́ gogoro tó ga jù ní gbogbo Áfíríkà tó sọ pé irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ 25 story building Cocoa House ó wà nìbàdàn àwọn òyìnbó kò tí ì ní tẹlifíṣàn wọn tí ì ní radio station as at 1959 àti ọkọ nílẹ̀ Yorùbá ń bí kò sírú ẹ̀ ní gbogbo Nàìjíríà kò sí ní ilẹ̀ Áfíríkà ilé òṣìṣẹ́ olówó pọ́ọ́kú ẹ lọ wò ó wà nìbàdàn ó sì wà bẹ́ẹ̀ títí dọ̀la the first free education 1955 kò sírú ẹ̀ rí ní gbogbo ilẹ̀ Áfíríkà ó ti wà ń bí ń gbà ẹ̀ lọ́hùn so kí ni nǹkan tá a fẹ́ then à ń sọ̀rọ̀ ní 1956 nígbà tó kọ́kọ́ fẹ́ gba òmìnira kúrò lọ́wọ́ àwọn òyìnbó táwọn Haúsá tó pa àwọn tí rẹ̀ dì they had just only one graduate ní gbogbo entire north we had thousands of them in the southwest in the 18th century láti ní the first lawyer Sapara Williams tó jẹ́ ọmọ bíbí ìlú Iléṣà 18th century around 1865 ó ti ṣe tó dẹ̀ ti ń practice so kí wá ní nǹkan tá a fẹ́ tó àwa tá à ń lọ sókè tá a wà ní tí a jẹ́ pace setter àwọn kan wá dúró wọ́n làwọn máa mú wa lọ́wọ́ dání tí àwọn yòókù fi máa wá bá wa ṣé wáyé ká gbarú ẹ̀ wọ́n dẹ̀ ń practice ẹ̀rú dẹ̀ ń rí bẹ̀ náà ṣe lọ fa jambu jáde bẹ́ẹ̀ni tí ọmọ títí wọ́n bá score nínú jambu tó bá score 37% ó máa wọlé ṣáájú ọmọ ilẹ̀ Yorùbá tó score 65%. Is that meritocracy? No, irọ́ kò rí bẹ́ẹ̀. ìyẹn túmọ̀ sí pé wọ́n ń rẹwà jẹ tó pọ̀. ìrẹ́jẹ yẹn ti pọ̀ jù kádẹ̀ tó wá ti bò mí ìwò ẹ̀yin náà ẹ̀ wò ó. ìjẹ́ àti ẹ̀gbọ́n publication tí Sàdáù náà sọ rí ní October 12, 1960 nínú African Parrot newspaper. iṣẹ́ tẹ̀ ti gbọ́ rí. ó ní let us see this newborn baby Nigerian ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe agbọ̀mìnira ní October 1 wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní October 12 kárí
ilẹ̀ Nàìjíríà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ bí estate bàbá wọn Usman Dan Fodio. Àwọn minority ní north kí àwọn rí wọn gẹ́gẹ́ bí willing tools irinṣẹ́ tí àwọn máa lò. Then àwa yòókù tá a wà nílẹ̀ Yorùbá kí àwọn rí wa gẹ́gẹ́ bí àwọn táwọn ti conquer tán ti ṣẹ́gun. Ṣé ìran bàbá ilé ìṣẹ́gun ìran títí wá ní? Kò wá tún fi mọ́ bẹ́ẹ̀ ó ní then we should prevail ruthlessly change of power. Pé àwa wọn gbọ́dọ̀ fún àwọn ní àwa yìí ní ààyè láti lè jẹ olórí láti rule over àwọn. Kò tún fi mọ́ bẹ́ẹ̀ lè tó wá burú jù bẹ́ẹ̀ ni pé and we should not even allow them to have control over their future. Kéèyàn máa ní agbára ní orí ọjọ́ iwájú ẹ̀ ọ̀rọ̀ burúkú tó jẹ́ pé ó yẹ kí gbogbo ọmọ Yorùbá ronú sí ni. Bẹ́ẹ̀ ni kò tún fi mọ́ bẹ́ẹ̀ náà ó dẹ̀ tún ṣì ń tẹ̀síwájú àwọn ìran ẹ̀ náà dẹ̀ tún ṣì ń gbé ìgbésẹ̀ yìí títí di ọ̀la ṣó wá yẹ ká gbà bẹ́ẹ̀. Ó dáa ẹ ṣé bàbá wa pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá wa Chief Sunday Igboho gbé ní àná ṣé rò pé àwọn Fúlàní yẹn ti lọ tán nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ àbí wọ́n tún ṣì lè padà wá. Wọ́n lọ tán wọn lọ tán o torí wọ́n lọ tán báyìí wọ́n dẹ̀ tún ṣe máa padà wá wọ́n sì kú nílẹ̀ Yorùbá. Ìgangan nìkan kọ́ ni Fúlàní gbèdé àwọn tó kúrò ní Ìgangan náà a gbọ́dọ̀ múra dáadáa we need to put our foot on ground especially at this material time láti ja ìjà àsìkò náà sì ní eléyìí ká jà once and for all ìṣẹ́gun dẹ̀ ní títí tiwa kò ní sú wa kò ní rẹ̀ wá tá ó fi ṣẹ́gun. Ẹ ṣeun èyí tó kù tí mo fẹ́ bi yín torí nínú ìwádìí mi wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ẹgbẹ́ kan wà tí à ń pè ní Oòduà Defence Force. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni pé ẹ̀yin náà tún mọ̀ ń pa wọn. Bẹ́ẹ̀ni. Kí lẹ lè sọ fún wa ń pa àti pé irú ẹgbẹ́ wo gan ni wọ́n jẹ́ gan. Oòduà Defence Force jẹ́ ẹgbẹ́ ajàjàngbara fún ìran Odùduwà ní orí àwọn gbogbo ìgbésẹ̀ tá à ń gbé oríṣiríṣi ẹgbẹ́ ló wà ṣùgbọ́n Oòduà Defence Force ó jẹ́ ẹgbẹ́ kan tó jẹ́ pé ó stand so tall fún ìjàngbara ilẹ̀ Oòduà kí ìyà má ṣe jẹ ọmọ Yorùbá kankan ní ibi gbogbo ní àgbáyé. Torí oríṣiríṣi ẹgbẹ́ ni ó wà àtúnpè kankan náà ní YNN ṣùgbọ́n Oòduà Defence Force jẹ́ ẹgbẹ́ ìjìjàngbara fún ilẹ̀ gbogbo Oòduà so bẹ́ẹ̀ ni. Ẹ ṣé bàbá tó bá tún kónkón á tún máa dọ́dọ̀ yín. Ìṣọ̀kan Oòduà TV náà ni ẹ ti ń wò wá látàárọ̀ tí a ti ń gbóhùn sí afẹ́fẹ́ oríṣiríṣi àwọn èèyàn ni a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí oníkálukú dẹ̀ ń sọ ohun tó wà ní ọkàn wọn nípa ìjàngbara tí ó ń lọ ní ilẹ̀ Odùduwà. Gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ wípé oríṣiríṣi nǹkan ni ó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Odùduwà àìmọye àjígbé àìmọye àgbépa tí wọ́n á tún máa béèrè owó ńláńlá tó bá tún fún wọn lówó náà síbẹ̀síbẹ̀ náà wọ́n á tún gbẹ̀mí ẹni tí wọ́n jí gbé ni. Àlejò mi kan tún wà ní ìtòsí níbi tí mi ò ní ṣaláì má fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn náà ni bàbá wa tí wọ́n wà ní ìtòsí ọ̀dọ̀ mi yìí bàbá wa ẹ kú dédé àsìkò yìí ẹ dẹ̀ kú iṣẹ́ ìlú ọmọ Oòduà lẹ́yìn náà o ẹ bá mi sọ orúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá àti ìlú tí ẹ ti wá gan. Orúkọ tèmi ni Chief Abiola Mbale Ajagunna General Yewa South ọmọ abíbí inú Ajílété ni mí. Ajagunna General ìyẹn ni pé ẹ̀yin náà tún gbé ìṣẹ̀ṣe ilẹ̀ Oòduà lárugẹ nìyẹn o. Àgbà Ọlọ́run díẹ̀ la wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà ṣe ń lọ yìí gẹ́gẹ́ bí Ajagunna ilẹ̀ Oòduà kí lẹ lè rí sọ sí. Kò sí sísọ tó pọ̀ jù náà tó ṣe rẹpẹtẹ torí tá a bá ní ká sọ látẹ̀ní dọ̀la náà ọ̀rọ̀ náà la máa sọ ìgbésẹ̀ náà ni tí wọn ò fi ní jẹ wá máyé gẹ́gẹ́ bí a ṣe ti ń gbé kọ́lọ́run bá kó ṣọ́wádélẹ̀ lérí tí òmìnira náà bá sì dé ká má máa fi àkàrà rántí ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú sàárè bó ṣe rí nìyẹn. Ẹ ṣé gẹ́gẹ́ bí Ajagunna mo gbọ́ pé ẹgbẹ́ kan wà tí à ń pè ní ODF ìyẹn Oòduà Defence Force mi ìmọ̀ bóyá ẹ̀yin náà ti gbọ́ ń pa ẹ̀. Lágbára Ọlọ́run àjọ wà ń bẹ̀ náà ni. Wọ́n ti fi ẹjọ́ wà ń bẹ̀ ni ẹ̀yin náà tún wà nínú ẹgbẹ́ ODF. Lágbára Olódùmarè. Ó dà kí lẹ lè sọ fún wa nípa ẹgbẹ́ ODF yẹn gangan. Ẹgbẹ́ ODF ẹgbẹ́ tó dáa ni torí mi rí i pé ìjàngbara ni ní ìtí gbogbo wa ò sì fi ìgbà kan sùn ó ṣe rí nìyẹn àmọ́ mo mọ̀ pé lágbára Ọlọ́run bá Elédùmarè gbogbo àná la máa délẹ̀ ìlérí inú làgbà wà ó ṣe wà nìyẹn àmọ́ èmi mọ̀ pé gbogbo àná la máa délẹ̀ ìlérí àwọn onílẹ̀ wọn á dẹ̀ gba ẹ̀tọ́ wa fún wa ibikíbi yòówù kó sọnù sí torí ọmọ akin ò ní ṣe bí ojú bó ṣe rí nìyẹn. Ó dà ẹ ṣé bàbá wa gẹ́gẹ́ bí ipò yín ní inú ìlú gẹ́gẹ́ bí Ajagunna
torí àìmọye àwọn èèyàn wa náà wà ní òkè òkun ẹlòmíì àtijọ́ tó ti bí kò dé nàìjíríà rí yóò kàn ń gbọ́ pé wọ́n ń jẹ baálẹ̀ wọ́n ń jẹ ọba wọ́n ń jẹ kò mọ̀ túmọ̀ rẹ̀ ẹ jọ kí ni ìtumọ̀ Ajagunna gan ní ilẹ̀ Yorùbá. Ní èdè òyìnbó warrior náà ń pè bẹ́ẹ̀ mi ò mọ bí mo tún ṣe lè yànnàná ẹ̀ torí àgbàlẹ̀ yín jẹ́ mo rí pé ẹ lè ṣàlàyé bẹ́ẹ̀ Ajagun ni. Ọ̀nà méjì ni o torí òyìnbó yẹn ní ìsìn èdè àyálò ni tí kì í ṣèdè ilẹ̀ bàbá tiwa torí èmi wò pé ẹni tí a bá pè ní warrior jẹ́ olórí ogun balógun so ṣé a lè pe balógun ní Ajagunna ní torí ó máa ní ojúṣe tó jẹ́ ti Ajagunna gangan ní ilẹ̀ Yorùbá kí ni ojúṣe Ajagunna gangan ní ilẹ̀ Yorùbá. ojúṣe Ajagunna náà ni pé gbogbo kíbi tó gun bá ti ń jà kò kì í ṣe ní ẹ̀yìn ńbẹ̀ ó máa ń gbéwájú ní gbogbo ọ̀nà yòówù kí Ajagunna dẹ̀ gbà kó fi jagun wọ́n máa ń ràmì ẹ̀ ní ọ̀nà lọ́nbẹ̀ wọ́n máa fi mọ̀ kí ọ̀gbẹ́ni yìí ti gba bíi ó ti gba báyìí. ìyẹn ni pé gẹ́gẹ́ bí jagunjagun gẹ́gẹ́ bí balógun náà ni Ajagunna ṣe ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni okay. àmọ́ Ajagunna yẹn tún superior balógun ó ṣàgbà balógun. ó tún ṣàgbà balógun. bẹ́ẹ̀ni. okay. ìyẹn ni pé balógun gan tún máa ń wá sábà. lára àwọn ọmọ ogun Ajagunna náà ni balógun jẹ́. ni balógun jẹ́ ọ̀dà ẹ̀yẹn náà ọ̀dà bàbá wa gẹ́gẹ́ bí ìjàngbara tí à ń jà yìí bàbá wa Bánjí Akíntóyè wọ́n jẹ́ kó yé wa pé ká ní sùúrù de referendum tí oníkálukú máa fi lọ láìsí wàhálà láìsí ṣùgbọ́n pẹ̀lú ọwọ́ táwọn Fúlàní darandaran tó ń sọra wọn di darandaran yìí tí wọ́n gbé ǹjẹ́ yín rò pé ó lè ṣeé ṣe bẹ́ẹ̀ ká kàn lọ láìsí ìtàjẹ̀sílẹ̀ kí oníkálukú dẹ̀ dìbò referendum ó wáyé ṣé ẹ̀yin rò pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìdí tí ò fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tí ò bá tí ì bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó ti bẹ̀rẹ̀ ń sìn ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. ìyẹn ni pé jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá láti fẹ́ lé àwọn Fúlàní kúrò láì tí ì ṣe referendum. lágbára Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé bàbá wa. kí lẹ lè rí sọ sí bàbá wa ààrẹ Ṣẹ́gun gbogbo ìpínlẹ̀ Ògùn pátápátá lápapọ̀. olórí gbogbo wa nìyẹn. ẹ bá wa gbóhùn sókè bàbá. ọba Ìṣègùn general gbogbo Ògùn state ni olórí wa ni mo dẹ̀ mọ̀ pé àgbà tí ò ṣojo ni tó sì tí ó ṣe fẹ̀yìntì tí a ti ń fẹ̀yìntì náà tọ́nà jìnbọ̀ tó pẹ́ díẹ̀ báyìí ìgbárùmọ̀lẹ̀ ò ní wó wọn lójijì. àṣẹ wà. bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn. ẹ ṣe Ìṣọ̀kan Oòduà TV náà ni ẹ ti ń gbọ́ wa látàárọ̀ ẹ kú ìfaradà ẹ kú àdúrótì wa láṣẹ Èdùmàrè àwa là máa wá o ẹ̀yin là á sì máa bá ní gbogbo ìgbàkigbà tá a bá sì ti ń wá àní bá ẹnikẹ́ni wa nínú ipò àìsàn àní bá ẹnikẹ́ni wa ní ipò àìlera o láṣẹ Èdùmàrè ẹ ṣé àdúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń wò wá.